A tún kí yín kú ojúmọ́ lónìí gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì Jígí Alára 16 tó kalẹ̀ sí Àwọ̀tán nílùú Ìbàdàn. A tún kí yín káàbọ̀ sórí ètò wa ìròyìn yàjóyàjó. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ti ń ṣe ìgbésẹ̀ láti ṣe ìgbédìde ẹgbẹ́ òṣèlú náà. Mákindé ló sọ̀rọ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ di mímọ̀ wípé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP láti ṣe àgbédìde ẹgbẹ́ ọ̀hún. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí àwọn oníròyìn ṣe fún ló ti tan ìmọ́lẹ̀ sí àwọn ìgbésẹ̀ wọ̀nyí tó ń sọ di mímọ̀ wípé pẹ̀lú gbogbo ìforíkorí àti ìfẹnukò sọ̀rọ̀ papọ̀ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP tó ń wáyé lẹ́nu lọ́lọ́ yìí, ó ti ń fojú hàn wípé àgbò tó fẹ̀yìn rìn lọ mú agbára wá ní ọ̀rọ̀ PDP ó jẹ́, nítorí pé ẹgbẹ́ ọ̀hún yóò gba agbára ọ̀tun ní kété tó bá ti borí gbogbo ìpèníjà tó ń kojú rẹ̀ lábẹ́nú. Nígbà tó ń fèsì sí àwọn ìbéèrè látọ̀dọ̀ àwọn oníròyìn bóyá ṣe ni ìpàdé wọn ọ̀hún jẹ́ kóńkó jábélé tí kò sì ní ọwọ́ àwọn adarí ẹgbẹ́ nínú, Mákindé ṣàlàyé pé kò sí ìpàdé tí àwọn ń ṣe gẹ́gẹ́ bí gómìnà PDP tí àwọn adarí ẹgbẹ́ kì í ní aṣojú níbẹ̀. Bákan náà ló tún fèsì wípé ọ̀rọ̀ ẹgbẹ́ PDP kì í ṣe fún ẹnìkan, nítorí pé ẹgbẹ́ tóbi ju ẹnikẹ́ni lọ. Bí ẹnìkan bá ń gbé ìgbésẹ̀ tí kò ní ìmọ̀ sí ẹgbẹ́ àti àwọn adarí ẹgbẹ́ nínú, irú ẹni bẹ́ẹ̀ ń ṣe lóko ara rẹ̀ ni. Òfin sì fi ààyè gba ẹnikẹ́ni láti darapọ̀ tàbí sọ̀rọ̀ òṣèlú papọ̀ pẹ̀lú ẹgbẹ́ tó bá wù ú, torí ẹnìkan kì í jẹ́ àwádé lọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú. Ó sọjú abẹ́ǹkó wípé bí ẹnikẹ́ni ó bá sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kan, ó gbọ́dọ̀ kọ́kọ́ rí i pé ó yanjú ìṣòro tinú ilé náà, torí ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ọ̀dẹ̀ ò bá sì dùn bí ìgbẹ́nì lórí. Bẹ́ẹ̀ ló tún fèsì sí ìbéèrè wípé ìgbésẹ̀ wọn yìí ń fara pẹ́ ṣíṣe iṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú PDP. Gómìnà Ṣèyí Mákindé sọ wípé òṣèlú ṣíṣe dàbí eré ìje tí ènìyàn fìfẹ́ hàn sí tó sì gbọ́dọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó pọ̀ nínú ẹgbẹ́ tó bá ń ṣe kí ó tó lọ bá àwọn mìíràn níta. Ó ní tí a kò bá gbàgbé lọ́dún 2019, pàápàá jùlọ lásìkò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí òun ti jẹ́ adíje dupò, ó ní àwọn jáde lọ sọ̀rọ̀ àṣepọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ mìíràn, ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ yìí kò sẹ̀yìn òun gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ àti àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ PDP nípínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn jọ fẹnukò pẹ̀lú ṣíṣe àdéhùn. Nígbà tí àṣeyọrí rẹ̀ sì dé, kò ṣòro fún òun láti fún àwọn ẹgbẹ́ tí àwọn jọ ṣe àṣepọ̀ yìí ní ipò tó tọ́ sí wọn. Eléyìí sì jẹ́ ìrọ̀rùn nítorí pé àwọn tẹ̀lé ìlànà tó tọ́. Kò fúnni láwí, ó fún mi kò tó ni ò dáa. Ibi tá a rí mọ fún ìròyìn yàjóyàjó lásìkò yìí rèé. Láti iléeṣẹ́ Jígí Alára, Orímádégún Àyìndé ló ti ń ròyìn. Ó tún dìgbà kan náà. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.